ìfẹ́ olúwa àbí ìyá àbèjì ọlọ́run abẹ́ wò wọ́n ọlọ́run á dá wọn sí wọ́n á tún lọ́wọ́ rí lẹ́yìn. Nǹkan tí mo kàn fẹ́ ni pé mo fẹ́ kọ́mọ Nàìjíríà ṣàánú mi láti kúrò ní hospital torí agbára wa ò ká owó tó kù mọ́, kò sówó lọ́wọ́ ọkọ mi, àdẹ̀nà ẹbí ànárá. Kọ́mọ Nàìjíríà ṣàánú wa ká kó bíbá, kò sóúnjẹ nínú, kò sí kankan, àárògùn lò, àárí tírítímẹ́ǹtì kankan. Kọ́mọ Nàìjíríà ṣàánú mi àtọwọ́ ọmọ mi. Láti ìgbà tó ti bímọ ẹ tí rí owó hospital san tí ìwọ àti àwọn ọmọ tẹ máa fi kúrò níbí lọ sí ilé. Ìrànlọ́wọ́ tẹ̀ ń fẹ́ báyìí ni wípé káwọn èèyàn kan ṣàánú kan dìde mọ́ yín, iye tó ní kálukú bá ní kán tiẹ̀ wo tiẹ̀ jẹ àwọn ọmọ tuntun yìí tó tún wá jẹ́ pé ọmọ méjì tó wá ni wọ́n. Ibi gbogbo tẹ́ ẹ bá ti láǹfààní tẹ́ ẹ bá ti ń darapọ̀ mọ́ wa lójú òpó yìí gbogbo wa pátápátá, gbogbo àwa abiyamọ ẹ bá mi share post yìí, gbogbo àwa abiyamọ ẹ bá mi share post yìí. Àwọn ọmọ méjèèjì yẹn nìyí, àwọn ọmọ méjèèjì yẹn àwọn lẹ̀ ń wò yìí, àwọn ọmọ méjèèjì yẹn ni àwọn yìí, bá mi cover bí etí yẹn ti mú wọn pinnu. Àwọn ọmọ méjèèjì yẹn lẹ̀ ń wò yìí, àwọn ọmọ méjèèjì yẹn ni ohun tí mo kàn fẹ́ kẹ́ ẹ gbìyànjú, gbogbo ẹ̀yin èèyàn pátápátá, gbogbo ẹ̀yin abiyamọ, ó ní pé kẹ́ ẹ ṣàánú wa nípa ti àwọn ọmọ yìí, nípa ti àwọn ẹ̀jẹ̀ ọ̀run yìí, ní kẹ́ ẹ fi ṣàánú wa yékéyé tẹ́yin bá ní. Ẹ bá wa fi sínú àkáǹtì yẹn 20 46 56 59 34 20 46 56 59 34 20 46 56 59 34. Nǹkan tí mo kàn fẹ́ ni pé mo fẹ́ kọ́mọ Nàìjíríà ṣàánú mi láti kúrò ní hospital torí agbára wa ò ká owó tó kù mọ́, kò sówó lọ́wọ́ ọkọ mi, àdẹ̀nà ẹbí ànárá. Kọ́mọ Nàìjíríà ṣàánú wa ká kó bíbá, kò sóúnjẹ nínú, kò sí kankan, àárògùn lò, àárí tírítímẹ́ǹtì kankan. Kọ́mọ Nàìjíríà ṣàánú mi àtọwọ́ ọmọ mi. Ẹ bá mi share ẹ jẹ́ á share sí gbogbo àwọn tá a bá rí pé ó yẹ ká share sí, gbogbo platform tá a bá rí pé ó yẹ ká share sí, ẹ jẹ́ á share sí gbogbo platform tá a bá rí pé ó yẹ ká share sí. Káwa náà wá gbìyànjú iyekíye tá a bá ní. Ẹ bá mi like síbẹ̀, kẹ́ bá mi comment sórí Ọlọ́run. Ẹ like kẹ́ comment síbẹ̀, ẹ like kẹ́ comment síbẹ̀. Iye tẹ́ ẹ bá wá ní ẹ bá wa fi sí account yẹn. Èló ni iye tó kù tí ẹ̀ ń wá? 650 ló kù tá à ń wá sà. 650. Bẹ́ẹ̀ni sà. 650 ni owó tó kù Bẹ́ẹ̀ni sà. tí ẹ̀ ń wá. Bẹ́ẹ̀ni. Iyekíye tẹ́ ẹ bá ní torí Ọlọ́run, iyekíye tẹ́ ẹ bá ní ẹ bá wa fi ṣàánú àwọn ẹ̀jẹ̀ tuntun yìí, ẹ bá wa fi ṣàánú àwọn ẹ̀jẹ̀ tuntun yìí kí wọ́n tiẹ̀ kúrò níbí báyìí, kí wọ́n kúrò níbí báyìí, káwọn náà kí wọ́n tiẹ̀ lọ sí ilé láyọ̀ àtàlàáfíà. Ẹ máa wo àwọn ọmọ yìí dẹ̀ fine, ẹ máa wò wọ́n dẹ̀ fine. Ìyá gbogbo àwa náà tó wá jẹ́ wípé àwa ń wojú ọmọ, tá à ń wo ojú ọmọ fúnrú àwọn ọmọ yìí, Ọlọ́run á ṣe fún wa. Bóyá o bẹ̀rẹ̀ sí bá wa share ni, bó bá ṣe ń share tí wọn náà tó wá ń fi tàwọn ọmọ yìí náà tọrọ pé wọn náà nílò ọmọ tuntun nínú ọdún yìí, Ọlọ́run á ṣe ọmọ tuntun fún wa. Ọlẹ̀ ayọ̀ á sọ nínú gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè fún ọlẹ̀ ayọ̀. Ọlẹ̀ ayọ̀ á sọ nínú gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè fún ọlẹ̀ ayọ̀.